ẹ̀yin tèmi ní diasipo a lè sọ pé diaspora mọ́ diaspo. Mo kí yín wípé ẹ káàárọ̀, ẹ̀rẹ̀kú wákàtí, ẹ̀rẹ̀kú ìṣẹ́jú yìí, ẹ̀kú bó ṣe ọjọ́ ṣe rí, ẹ̀kú bó ṣe gbogbo yín. Mo kí sista mi ọlọ́pàá, God bless you. Gbogbo yín pátápátá ni mo kí ní òwúrọ̀ yìí wípé ẹ kú òwúrọ̀. Gbogbo yín tó dẹ̀ jẹ́ pé ẹ̀rẹ̀ jí lónìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ayọ̀lẹ̀ rí ní òwúrọ̀ yìí. Ẹ ní rí bàjẹ́, ẹ̀dẹ̀ ní rí ẹkún. Ohun tó máa pa yín lẹ́kún nínú ọdún tuntun yìí ẹ ní rí. Ẹ rí wípé bàbá ò wá sí online láti àárín ọjọ́ mẹ́ta yìí, bàrí máa dé. Èmi náà ṣì ní onífẹ̀ lómi ṣe mí. Ọ̀tá ń rò wípé bóyá bàbá ò wá sórí online mọ́. Ṣé dẹ̀ jẹ́ kí n sọ nǹkan kan fún yín, gbogbo ìgbà kọ́ la máa wá sórí online. Àsìkò míì wà, ẹ̀jẹ̀ bá mi share bó ṣe ń tẹ love yẹn, ẹ máa tẹ love kẹ́ máa tẹ like. Ṣé rí, mo dẹ̀ gbàdúrà fún ẹ nítorí pé o wá sí show tí mo ṣe lówùúrọ̀ yìí, ọjọ́ yẹn á dalẹ̀. Sista mi ọlọ́pàá tó gba yìí, òkúkú ti fi mí lẹ̀, o ò fẹ́ máa bá mi sọ̀rọ̀ mọ́, o ò jẹ́ kí ọmọ mi náà kó pàápàá kó bá mi sọ̀rọ̀. Gbogbo yín dà mí níbi June 12. Èmi náà mo kúkú wà, mo wà ẹ̀kú ọdún náà. My good brother, God bless you. Ṣé rí, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ìwọ tó nàka kan sí ẹnì kejì rẹ, ẹni gbàgbọ́ wípé mẹ́rin tó kù ó kọjú sí ẹni. Nítorí pé mo máa ń wo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ lómi máa ń ṣe. Sista mi ọlọ́pàá, God bless you. Make sure kó lọ chọ́ọ̀chì lónìí o. Ṣé o mọ̀ pé èní òun ni Sunday àkọ́kọ́ ní 2024. Make sure kó lọ sí church lónìí. Tó bá lọ church, gbogbo ẹni tó lè jẹ́ gbó jẹ́ olùfẹ́ mi, tó bá lọ síbẹ̀, ẹni ẹ jẹ́ ká gbàdúrà fún bàbá confam international, ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́, ọkọ̀ emèrè, ìgbẹ́ òléegun, ẹni bá tẹ̀ ló máa ń tiró. Ṣé rí, ẹjọ́ lórí tí mo fẹ́ sọ fún yín ní àárọ̀ yìí, ìwọ tó nàka búburú sí ẹni kejì rẹ, àbí òun gbàdúrà wípé ó dìgbà tí ẹni yẹn bá kú kóhun tó ní ìsinmi ní ayé ẹ. Ilẹ̀ tó ṣú tó mọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé ìwọ mọ̀ bó ṣe máa rí fún ẹni? Ẹ mọ̀ bó ṣe máa rí fún ẹ. Ẹ má máa rò búburú sí ẹnikẹ́ni tó dẹ̀ jẹ́ wípé ó rò wípé ẹni tí Bíbélì sọ̀rọ̀ kan fún wa. Ẹ mú nǹkan tó Bíbélì sọ ni. Ó ní ẹ má bẹ̀rù ẹni tó lè para tí ò lè pẹ̀mí. Tó bá para, ara máa wà ńlẹ̀, àmọ́ ẹ̀mí báyìí Olúwa ló máa tọ́ lọ, nítorí pé Olúwa ló ní ẹ̀mí yẹn. Ok, ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ẹjọ́. Ẹran tí ò lè tó máa pa tí ò lè jẹ, kí ló tó kúkú pa? Ẹ bára wa sọ̀rọ̀, ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ẹran tó máa pa tí ò lè jẹ ẹran yẹn, kí ló tó kúkú pa? Tó bá kúkú fi ẹran yẹn lẹ̀ tí ẹran yẹn máa lọ ń tiẹ̀ jẹ́jẹ́, ṣé kò sàn jù wípé o sọ pé o pa, o kàn wéèsì ẹ̀? Ẹran tó máa pa tó lè jẹ, ó dìgbà tó rẹ̀ jẹ́ wípé ẹ̀ ń ṣe wàhálà wípé òkè náà ẹ jẹ́ kí n pa ẹsẹ̀, mo gbọ́dọ̀ pa ni. Tí mi ò bá pa, ń ṣe ni ọkàn mi ò ní balẹ̀. Ẹlòmíì pàápàá ẹni ọ̀rẹ́ ẹ̀ máa ṣe, á dẹ̀ sọ pé ń ṣe ni òun ò ní parí ìjà pẹ̀lú ẹ̀. Ó dìgbà tó bá dé ọ̀run kóun tó parí ìjà pẹ̀lú ẹ̀. Tó bá dé ọ̀run, àwọn mélòó ló ti lọ sí ọ̀run tó padà wá tẹ́ ẹ ti rírí? Àwọn mélòó ló ti lọ sí ọ̀run tó padà wá tí ẹ̀yin gangan fúnra ẹ̀ tẹ́ ẹ ti rí, tẹ́ ẹ sọ pé ókè o lónìí o mo ti pa á, a máa pàdé lọ́run. Ẹlòmíì máa bá ọ̀rẹ́ ẹ̀ jà, á dẹ̀ sọ pé àwọn ò ní parí ìjà pẹ̀lú ẹ̀. Tí àwọn bá lọ sí ọ̀run, à á pàdé lọ́run tí ẹ̀ máa parí ìjà. Wo, ẹ ti gọ̀ jù. Àmúgọ̀ ló máa ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ bá mi share ìyá mi, ẹ bá mi share bàbá mi, ẹ bá mi share lówùúrọ̀ yìí. Ṣé rí òwúrọ̀ yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ẹjọ́ ìtorí tí Ọlọ́run màá fẹ́ pé kó lọ dá aṣọ tuntun míì fi wọ̀, lọ dá aṣọ tuntun míì, nítorí pé 2024 yìí ọdún tó lè jẹ́ pé Ọlọ́run promise yín ni o. Nítorí pé mo ní ìgbàgbọ́ pé Ọlọ́run promise mi nínú ọdún tuntun yìí. Gbogbo ohun tí mi ò ṣe ní 2023, mo mọ̀ pé 2024 ó máa di ṣíṣe fún mi. Tẹ́ ẹ bá ti like ẹ̀ tó ń gbọ́ mi dáadáa, mo fẹ́ kó máa type ẹ̀ wípé ìwọ ni àánú tọ́ sí lọ́dún yìí.
ìwọ ni gbéga tọ́ sí lọ́dún yìí, ìwọ ni ayọ̀ tọ́ sí lọ́dún yìí, ìwọ ni mísí tọ́ sí lọ́dún yìí. Màá fẹ́ kí gbogbo kẹ́ ẹ panu pọ̀ kẹ́ ẹ máa dá orúkọ mi wípé bàbá confam international mo gbọ́dọ̀ ṣoríire lọ́dún yìí. Mo fẹ́ gbogbo ẹ̀ pátá báyìí ẹ dá ẹnu pọ̀ ẹ dá wo gbogbo yín ẹ kọ́ ẹnu bò mí wípé bàbá confam ní 2024 yìí o ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ máa fi ayọ̀ parí ẹ̀. Wo èmi ni tíṣà yín o, ẹ máa gbàdúrà yẹn fún mi láàárọ̀ yìí. Èmi ni tíṣà yín, ẹ dẹ̀ sọ fún mi pé gbogbo àwọn ìlú ní káàkiri àgbáyé wọ́n máa mú ayọ̀ wá bá mi. Ẹ jẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún mi, nítorí pé tí ẹ bá sọ bẹ́ẹ̀ fún mi èmi ò kì í ṣe tíṣà yín nìyẹn. Bọ̀ tẹ́ ẹ bá nígbàgbọ́ pé mo jẹ́ tíṣà yín, ẹ sọ wípé ọdún yìí o ayọ̀ tèmi máa tẹ̀ mí lọ́wọ́. Mo fẹ́ kó sọ bẹ́ẹ̀, ayọ̀ tèmi ó máa tẹ̀ mí lọ́wọ́. Ẹ máa gbọ́ mi dáadáa, ẹ gbọ́ mi o, ẹ gbọ́ mi, mo ní ètò gbọ́ mi lẹ́ẹ̀kan sí, ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí. Ìwọ òun wá ikú ẹni kejì ẹ, òdẹ ń wá ikú ẹni tó jù ẹ lọ, òdẹ ń wá ikú fún ẹni tó lè jẹ́ wípé ńṣe ni tó bá pa ò lè jẹ́ ran ẹ̀. Ṣé o mọ̀ wípé kòkòrò tí ò lè jẹ́ kò jẹ́ kó pa kòkòrò yẹn ṣá? Bàbá confam náà ni, bàbá confam ni kòkòrò tí ò lè jẹ́ kí ló pa fún? Oúnjẹ tí ò lè jẹ́ kí lẹ lọ ṣe fún? Oúnjẹ tó mọ̀ pé ò lè jẹ́ kí ló lọ ṣe fún? Oúnjẹ tó bá mọ̀ pé ó máa jẹun ló jẹ́ kó ṣe é. Àmọ́ o lọ ṣe oúnjẹ tó dẹ̀ jẹ́ wípé o mọ̀ pé o lè jẹ́ o lọ ṣe é. Kòkòrò tó dẹ̀ rí báyìí tó dàgbálẹ̀ bò àbí o dá bàtà bò tó pa á mọ́lẹ̀ tó dẹ̀ mọ̀ pé kòkòrò yẹn ò lè jẹ́ kí ló lọ pa fún? Mo máa ń lọ sórí online, mo máa ń gbọ́ ọ̀rọ̀ lóríṣiríṣi. Ọ̀rọ̀ tí mo máa ń gbọ́ pàápàá báyìí ó máa dẹ́rù bà mí pé irú ayé wo là wá yìí pàápàá, irú ayé wo là wá yìí. Ayé tíjọ jẹ́ pé gbogbo ẹni tó wà nínú ìpápá ibi ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ṣiṣẹ́ jókòó sí tí mo rí wípé ọ̀rọ̀ tí Báìbù sọ òótọ́ ni Báìbù ń sọ. Báìbù nínú ń bàjẹ́ nítorí tóun dá ènìyàn. Tóun bá mọ̀ bó ṣe ènìyàn máa wà rèé, ó ní wọn ò ní dá ọmọ tóun bá kúkú dá ẹranko ó sàn ju ènìyàn lọ. Ó mọ nǹkan tó wà bí tí mo fi sọ bẹ́ẹ̀. Nínú àwa ọmọ ènìyàn ni èèyàn búburú pọ̀ jù nínú wa. Nínú àwa ọmọ ènìyàn ni apànìyàn pọ̀ nínú wa. Ókè lágbájá báyìí ń ṣe ni mo fẹ́ wà nínú ipò tó wà, mo fẹ́ joyè yẹn. Ókè ó dìgbà tí bá pa á. Ìwọ mọ̀kú tó máa pa ẹ́ tó bá débẹ̀. Ìwọ mọ̀kú tó máa pa ẹ́ tí wọ́n bá débẹ̀. Mo fẹ́ sọ gan fún ẹ láàárọ̀ yìí, ẹ má lè kú sí ẹnìkejì yín. Ẹ wá ayọ̀ fún ẹnìkejì kí ìwọ náà lè rí ayọ̀. Ẹ wá ìgbéga fún ẹnìkejì kí ìwọ náà lè rí ìgbéga. Bí o bá wá ìgbéga fún ẹnìkejì rẹ tó dẹ̀ jẹ́ pé búburú ni wọ́n kàn ń gbàdúrà all the time, àdúrà tiẹ̀ báyìí o gbàdúrà ayọ̀ fún ẹnìkejì rẹ rí. Àdúrà tí wọ́n máa gbàdúrà pé ó dìgbà tó bá kú. Ìwọ dẹ̀ wà láyé o bímọ, o wà láyé oníyàwó, o wà láyé oní ọkọ, ẹni tó o dẹ̀ ní o dẹ̀ ń gbàdúrà fún pé kó kú. Wo ẹ̀ṣẹ̀ kan wà tó dẹ̀ jẹ́ pé tí wọ́n bá dá kò ṣe dáríjì fún. Irú ẹ̀ṣẹ̀ wo ni? Ẹ̀ṣẹ̀ àmọ̀mọ̀dá. Tó bá mọ̀ tó bá dẹ̀ṣẹ̀ ó burú jáì. Mi ò lè ṣe kí n máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Facebook nígbà míì. Èlòmíì pàápàá bá èmi gangan fúnra mi. Kí ló dé tí mo jáwọ́ kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí mo máa ń ṣe nígbà míì? Mo máa ń jáwọ́ kúrò nítorí pé mo máa ń wo ènìyàn, iṣẹ́ ọwọ́ rẹ̀, ènìyàn ìwà wo ló ní, ènìyàn ṣé wíwá tó wà láàyè yìí ṣé o wúlò fún Ọlọ́run pàápàá náà? Ṣé o wúlò fún Ọlọ́run? O wúlò fún Ọlọ́run. Tó bá wúlò fún Ọlọ́run, òtítọ́ ni mo sọ fún yín, tẹ́ bá wúlò fún Ọlọ́run ó jẹ́ kó máa jà fún Ọlọ́run, bọ́tọ̀ Ọlọ́run ò ṣeé jà fún. Ọlọ́run náà ní agbára, ó lè jà fúnra rẹ̀.
ọlọ́run ó lè jà fúnra ọlọ́run ní agbára tó lè jà fúnra rẹ̀ ok nígbà tó lè jẹ́ pé ọlọ́run pẹ̀lú àwọn mẹ̀wàá ẹ̀ tó ń wà níbi oúnjẹ wọ́n wà lórí tébù ní round table tó ń jọ ń jẹun jésù lè dáwọ́ ẹ̀ dúró ó ní ẹni tó máa fi hàn àárín ibi ló wà pétérù béèrè pé ṣé òun ni kó ní wọn dá orúkọ èèyàn kan kárọ̀tù pàápàá tó mọ̀ wípé lóòótọ́ àti òdodo òun ni òun fẹ́ fi hàn òun náà ò dáhùn náà bọ́tí ọlọ́run mọ̀ ọ́n ọlọ́run sì mọ̀ ó dẹ̀ sọ wípé ẹni tó máa fi hàn pé ó wà láàrin yín bọ́tí nígbà tó ń mú báyìí ọlọ́run ò ṣépè fún ẹnikẹ́ni kò ṣépè fún wọn ó sì ń sọ títí tó ń fi kàn má gbélébù títí tó ń fi yà jẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ ó gbọ́ nǹkan tó sọ ni ó ní bàbá dáríjì wọn nítorí pé wọn ò mọ nǹkan tó ń ṣe ó ní bàbá dáríjì wọn nítorí pé dáríjì tèmi kò sí lọ́wọ́ ẹ tiẹ̀ kò sí lọ́wọ́ mi ìwọ ló máa tọrọ dáríjì fún ara rẹ fún nǹkan tó o fẹ́ ṣe àti tó o ti ṣe tí ò dáa ìwọ ló mọ̀ because I don't know èmi ò mọ̀ mi ò mọ aburú tó o ṣe tó lè jẹ́ pé ọ̀tá ń lé ẹ káàkiri but ohun tó ìwọ gangan fúnra ara rẹ tí o fi wàhálà ṣe tó lè jẹ́ pé àwọn ẹbí ẹ pàápàá ń sọ wípé láyéláyé ò ní dédí nǹkan yẹn àbí ẹ gbọ́rú ẹ̀ rí ohun tó ṣe wàhálà tó ń gbìn ohun tó ṣe wàhálà tó ń ṣe àwọn ẹbí ẹ pàápàá ń sọ wípé àwọn ò ní gbà kó dédí ẹ̀ orí èlòmíì pàápàá tó lè jẹ́ pé ó máa ń sẹ́ndì owó sí yàn wípé ẹ bá mi kọ́lé ó lè sẹ́ndì owó sí yàn pé òkè náà ẹ bá mi rẹ́ǹtì ilé fún mi kò ní rẹ́ǹtì ilé yẹn o kò dẹ̀ ní ṣe gbogbo nǹkan tó fẹ́ yẹn kò ní ṣe o ohun kan tó máa ṣe ni wípé ẹ máa gbọ́ mi dáadáa o ohun kan tó máa ṣe fún ẹ ni wípé kò ní ṣe wò á máa náwó ẹ ni lẹ́yìn ìgbà tó bá náwó ẹ tó bá ná tán gẹ́ẹ̀sì nǹkan tó máa ṣe nígbà tó bá sọ pé o máa délé secretary ẹ bá mi share ìjọ torí tọlọ́run ẹ bá mi share ẹ fún mi ẹ bá mi share ẹ pé gbogbo àwọn èèyàn yín ẹ bá mi share but bó ṣe mò ń sọ fún yín sìn mò ń sọ fún yín gẹ́gẹ́ bí bó ṣe mò ń sọ ní òwúrọ̀ yìí wípé ẹ máa pàdé mi ní ọ̀nà àrà tv ẹ máa pàdé mi because mo fẹ́ máa lọ ṣe show mbẹ̀ now lórí nǹkan tí mo sọ fún yín wípé ẹ gbọ́dọ̀ try kó dẹ̀ jẹ́ pé inú yín kó mọ́ ẹni inú mímọ́ nítorí pé ọdún yìí tí a wà yìí ọdún yìí da ká má ṣe mí o èlòmíì pàápàá báyìí jẹ́ kí n sọ nǹkan fún yín èlòmíì pàápàá báyìí nínú ọdún tí a wà yín sìn báyìí mi ò kí mi pàápàá pé happy new year bàbá o but gbogbo ló ti gba ìrànlọ́wọ́ mi ò kí mi kò sí ní tó kàn wọ́n kò sí ní tó kàn wọ́n àmọ́ ẹ jẹ́ kí n sọ nǹkan fún ẹ tó bá ń ṣe àánú máa rò wípé ẹni tó ń ṣàánú fún ló máa sọ fún ẹ padà ẹni tó ń ṣàánú fún kó ló máa sọ fún ẹ padà ó ṣeé ṣe kó lè gbé lómi láéláé nígbà míì èmi ò kí jẹun mo dẹ̀ máa ń rò wípé ókè náà àwọn ohun iṣan ti jẹun bí síbẹ̀síbẹ̀ tó bá débi kan tó ń bá sọ̀rọ̀ nípa bàbá confam àní bàbá confam o ẹ má dá a lóhùn jàre ẹ má dá a lóhùn but wọ́n mọ̀ ní ọkàn ara wọn wípé nǹkan tóun ṣe ò dáa ṣé o mọ̀ pé lómi wà pàápàá báyìí tó lè jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tí èmi mò ń ṣe o owó yẹn ni wọ́n fẹ́ wípé òkè náà kí n kó owó yẹn fún wọn nítorí pé àwọn náà fún mi lówó plane wá sí ìlú ìbò àwọn náà wá ọ̀nà bó ṣe mọ̀ adé ìlú ìbò n ò tíìkì wípé òkè náà bó ṣe àwọn jẹ́ ọmọ fún èèyàn kan náà tún jẹ́ ọmọ fún èmi náà ilé ayé láti bá so tó bá ń ṣe búburú sẹ́ni kejì ẹ̀ àbí òun hùwà kan tí ó rẹ̀ mọ̀ pé kò dáa ẹ̀ jáwọ́ kúrò ń bẹ́ẹ̀ ẹ̀ hùwà tó máa hu ẹ̀ ṣe àánú ẹni tó nídìí àánú tẹ̀ mọ̀ pé ẹni nídìí àánú ẹ̀ mẹ́sọ̀ kẹ́ ẹ̀ ṣe àánú fún ẹ̀ ṣe àánú fún ẹni tó lè jẹ́ pé ó nídìí àánú àmọ́ ẹ̀ mọ̀ bó ṣe máa ń ṣe àánú ẹ̀ mọ̀ ṣe but ó wà very important kẹ́ mọ̀ bó ṣe máa ń ṣe àánú òótọ́ ni mo sọ fún yín
èlòmíì pàápàá báyìí wíwá èlòmíì báyìí lílọ tó máa ń lọ sórí Facebook nígbà míì ó máa ń lọ nítorí pé ẹni tó máa gbá ní Facebook ló máa wá káàkiri. Mo rí nǹkan kan ní àná ni mo rí kinní yẹn, nígbà tí mo rẹ̀ dé kinní yẹn báyìí ẹ̀rù bà mí tó ní gist lover pé wọ́n ti mú ẹ ṣé o, my good sister, God bless you ma, God bless you, God bless you. Ọmọ yín kọ́ ẹ kú ọdún ẹ kú yèdún o, àṣẹ iṣẹ́ àmọ́dún, ẹ bá mi share o, ẹ bá mi share ìjọ torí tọlọ́run. So mo ń wo nígbà tí mo rí bẹ́ẹ̀ mo kọ́kọ́ rí àwọn ọlọ́pàá yẹn, nígbà tí mo rí ọlọ́pàá ló ń béèrè lọ́wọ́ pé okay now gist lover kí ló ń ṣẹlẹ̀ àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Nígbà tó ń sọ pé mo mọ̀ àwò títí mo ní ṣẹ́rí kò sí nǹkan tó èèyàn kankan ṣe ní ayé yìí tó ń gbé wo ẹ̀jẹ̀ sọ̀rọ̀ kan fún yín. Amẹ́ríkà máa ń sọ̀rọ̀ kan fún yàn á ní you can run but you can't hide. You can run but you can't hide. Gbogbo nǹkan tó bá ṣe, gbogbo nǹkan tó fi irọ́ tó fi ń kó jọ, gbogbo tó fi irọ́ fi ń kó jọ ní ọjọ́ kan ìwọ gangan fúnra ẹ̀ máa mọ̀ pé kí ni mo ń fi irọ́ tí mo fi ń kó jọ báyìí, kí ni wàhálà tí mo ń ṣe yìí. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín báyìí kẹ́ mọ̀. Àwọn míì pàápàá báyìí tó lè jẹ́ pé ebi ń pa bí ẹjọ́ ẹ̀rẹ̀ ràn mí lọ́wọ́, tó lè jẹ́ pé a try, tó lè jẹ́ pé a ṣe nǹkan tá à ń ṣe fún. Àwọn mélòó ló béèrè pàápàá tó sọ pé bàbá ẹjọ́ torí tọlọ́run ẹ fún wa ní àdírẹ́sì, à á sẹ́ndì nǹkan sí ẹ àbí lẹ́tà ká sẹ́ndì sí ẹ. Kò sí ẹnikẹ́ni tó béèrè but ó ń mọ̀ láti gbà lọ́wọ́ ẹ, ó ń mọ̀ láti gbà á, ó ń kọ́ tó mọ́ wọn lára ni, ó ń kọ́ tó mọ́ wọn lára ni. N ò mọ̀ bó ṣe máa ń fúnyàn. Ẹ ṣeun gan o my sọ́jà, ṣé kìí ṣe gbó wa láti wá mú mi o. Sọ́jà ọjọ́ ẹ̀ á dalẹ̀ o. Báwo ni ara ṣe rí o? Ṣé ara ti mú okun o? Ẹ má bínú pé mi ò tí pè yín, ṣùgbọ́n má bínú mi ò pè yín. Àmọ́ mo sẹ́ndì àlàáfíà sí yín ní àṣẹ Ọlọ́run, ẹ̀rí àlàáfíà ní àṣẹ Ọlọ́run, ẹ̀rí gbéga, nítorí pé ọba tó máa ń wo ìsàn láì gbẹ̀jẹ̀, ọba tó wojú àfọ́jú adití gbọ́ràn àrọ́dẹ̀ sí rìn, ọba yẹn sì wà ń bẹ̀. Mo rán ọba yẹn sí ìrìn àjò rẹ̀, gbogbo ibikíbi tí àìsàn lè wà Ọlọ́run á dá dúró ní àṣẹ Ọlọ́run. Gbogbo ibikíbi, ó wá láti ìdílé ìyá ni, ó wá láti ìdílé bàbá ni, ó wá láti ibiṣẹ́ ni, ó wá ibikíbi tó o bá lè wà tí àìsàn yẹn bá lè wà, mo gbàdúrà fún ẹ ní orúkọ Jésù, ìwòsàn á dé bá ẹ. Ẹ pẹ̀lẹ́. Now lórí ọ̀rọ̀ tí mo ń sọ, ẹ jọ bí èèyàn kan bá ń fún yín, ẹ make sure kí ìwọ náà mọ̀ bó ṣe máa fún ènìyàn. Bí èèyàn kan bá ń fún yín, ìwọ náà kọ́ bó ṣe máa fún ènìyàn. Tí èèyàn kan bá ń fún yín tí ìwọ náà mọ̀ bó ṣe máa fún ènìyàn. Mo mọ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú mi náà, wọ́n máa ń sọ ìgbóge náà èmi ò fẹ́ fi owó kankan fi kún nǹkan tí bàbá ń ṣe o, bàbá lólówó ẹ̀ tó sọ pé òun fẹ́ ṣí foundation. Kò bó ṣe máa ń lọ kọ́ nìyẹn. Gbogbo ire tó lè jẹ́ pé tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ń fi sí, tó lè jẹ́ pé a sọ pé nǹkan tá a fẹ́ fi ṣe nìyẹn. Ebi ò ní pa ìdílé yín, ebi kò ní pa ìdílé yín, ẹ máa rí ṣe. But ẹ rọra, ọdún tí a wà yìí, ọdún yẹn ó léwu púpọ̀ jù. Ẹ bá mi share ẹjọ́ torí tọlọ́run, ẹ bá mi share. Ọdún tí a wà yìí, ọdún yìí ó léwu púpọ̀ jù. Ewu tó wà nínú kíní ọdún tí a wà yìí, ewu yẹn ni wípé ẹ ṣọ́ ẹnu yín. Gbogbo nǹkan tí ẹ bá rí tí ẹ mọ̀ wípé kò dáa, tó dẹ̀ jẹ́ pé nígbà tó bá ń bàyàn jẹ́ tí ìwọ náà bá wà ń bẹ̀, tó bá wà ní dúró yẹn, ẹ kúrò bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìdí ni wípé ibi tó bá ti wà tó dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ bà nǹkan jẹ́, á dáa fún ẹjọ́, ẹ bá mi share ẹ̀. Ìyá mi sọ́jà ẹ ṣé gan, thank you so much. Oh wow, ẹ ṣé o my sister, God bless you. Ẹ bá mi share ẹjọ́, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share.
kì í ṣe pé mo dìídì tí mo wá láti wá sọ̀rọ̀ tí mo ń sọ yìí nítorí gbà míì àwa tó lè jẹ́ pé a máa ń try láti jẹ́ pé ká jẹ́ kí àwọn èèyàn kó mọ nǹkan tó ń lọ nígbà míì a lè máa sùn báyìí ọlọ́run máa gbé wá ó dàbí ẹni tó ń kọrin ni ẹni tó máa ń kọrin ó ṣeé ṣe kó lè gbé ìgbà tó ń sùn ni ọlọ́run gbé orin yẹn wá bá a bó ṣe irú iṣẹ́ tí à ń ṣe bó ṣe rí nìyẹn kì í ṣe pé nǹkan tá a máa ń sọ ńgbà míì kì í ṣe pé a máa ń rò nígbà míì ká tó máa sọ ṣé ní ẹ máa rí ìgbà míì ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ọ̀pọ̀ ẹlòmíì ẹ pẹ̀lẹ́ mà ọ̀pọ̀ ẹlòmíì lórí Yorùbá nation náà fi mọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀ pé Yorùbá nation ti pé òun náà fi pè mí bàbá confam international òtítọ́ ni mo sọ fún yín nígbà tó dẹ̀ jẹ́ pé a ṣe wàhálà ẹ̀ ń gbà yẹn ẹni tó mọ̀ fún wa ó mọ̀ fún wa ẹni tó mọ̀ fún wa kò mọ̀ fún wa ṣẹ́ni tó bá ní nǹkan kan tó mọ̀ wípé kí ni nǹkan tí màá ṣe láti fi ran fellow member mi lọ́wọ́ ìwọ náà wá nǹkan tó jẹ́ nǹkan kékeré ni má sọ pé kó pọ̀ àbí ó máa pọ̀ rẹpẹtẹ kó tó ṣe kó jẹ́ nǹkan kékeré ni ẹ wá nǹkan kékeré yẹn ẹ máa fi ran ẹni tó dẹ̀ jẹ́ pé kò ní rárá ẹ máa fi ràn lọ́wọ́ sàdákà ni tó bá dẹ̀ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run máa lànà fún ẹ ọlọ́run ó máa lànà fún ẹ ni àmọ́ ẹ mọ̀ ń ṣe rárá ẹ mọ̀ ṣe gbígbà ni ìwọ kàn mọ̀ láti gbà á ìwọ kàn mọ̀ láti gbà múwá ní tiẹ̀ ọlọ́run ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí irú nǹkan bẹ́ẹ̀ púpọ̀ ìwọ náà gbọ́dọ̀ máa fún ènìyàn ìwọ náà ò gbọ́dọ̀ máa fún ènìyàn ọdún tí a wà yìí kí ni pílánì tiẹ̀ lórí ẹnì kejì rẹ kí ni pílánì tiẹ̀ lórí ẹnì kejì rẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ pé kò ní rárá kí ni pílánì tiẹ̀ lórí ẹ̀ ṣé o máa ràn lọ́wọ́ àbí kò hùn láti ràn lọ́wọ́ ilé ayé ìpàápàá báyìí lómi wà tó lè pé tí n bá ràn lọ́wọ́ àbí mo mú lọ síbi iṣẹ́ mi ó lè gba iṣẹ́ lọ́wọ́ mi tó bá jẹ́ pé ọlọ́run sọ wípé tó bá débẹ̀ ó máa gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ bọ̀tí tí ò bá fi sọ́kàn bẹ́ẹ̀ ó lè wá ń bi iṣẹ́ kó má gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ok obìnrin míì ó lè lọ gbé sísítà ẹ̀ kó sọ pé kó á jẹ́ ọmọdọ̀ lọ́dọ̀ òun àbí kó máa tún léṣe pẹ̀lú òun nígbà tó bá débẹ̀ tí ọkọ ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ mọ̀ pé sísítà ìyàwó ẹ̀ ni o ó wá lọ yọ kóòtì ó bẹ̀rẹ̀ sí ní bá sùn ilé yẹn ta ló dàrú ṣé ìwọ ló dàrú ni àbí sísítà yín àbí ìyàwó sísítà yín sísítà ìyàwó yín òun ló dàrú ìwọ gangan fúnra ẹ ló dà lé ẹrú ìwọ gangan fúnra ẹ ló dà nígbà tó ti dá májẹ̀mú tó sọ fún ọlọ́run wípé òkè o ẹ lọ sí márèjì tó gbé òrùka síyàn lọ́wọ́ tó sọ pé ìyàwó mi ni ẹ ti dá májẹ̀mú pé nínú oòrùn nínú òjò mo rí jẹ ni o mi ò rí jẹ ni o mo gbọ́dọ̀ wà ń bẹ̀ láti jẹ́ òtítọ́ pẹ̀lú ẹ tó o ti sọ gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tó o bá dẹ̀ ti wá délé tán ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ dáadáa o nígbà tó o wá délé tán tí ìyá kékeré kan dé ẹ sọ pé èmi ò ṣe mọ́ ìyàwó náà pàápàá báyìí ó ní wọn ò ṣe mọ́ ok ìyàwó wà nílé ẹ tó dẹ̀ ṣe márẹ́jì pẹ̀lú ẹ o kúrò nínú ilé ẹ o dẹ̀ lọ ṣàgbèrè ń ta o dẹ̀ fi ìyàwó ẹ lẹ̀ sílé ìyàwó ẹ wà nílé tó ń sùn èlòmíì tún máa ń ṣe bẹbẹ kan tí ìyàwó ẹ wá sọ pé òun travel báyìí á lọ gbé obìnrin láti ibòmíì á gbé wá sórí bẹ́ẹ̀dì ẹ matrimonial home ẹ á gbé wá síbẹ̀ àwa bá sùn nínú ilé ẹ o dẹ̀ sọ pé òun níyàwó tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹjọ́ torí tọ́lọ́run nínú ọdún yìí o ẹ fi ilẹ̀ o tó o ní ìlú wà búburú yẹn ẹ fi ilẹ̀ o àìmọye ọkùnrin míì ó ti fún ọmọdọ̀ ìyàwó ẹ̀ ó ti fún lóyún èlòmíì ti ṣe kan lóríṣiríṣi ó ti commit atrocities ó ti commit lóríṣiríṣi òun náà pàápàá wà ń bẹ̀ ó sọ pé bóyá òun jẹ́ ènìyàn irú ènìyàn òun ló jẹ́ tó dẹ̀ jẹ́ pé ìyàwó tó sọ pé fáìn tó fẹ́ ó wá fi ìyàwó tó fáìn tó fẹ́ yẹn ó fi sílẹ̀ kó dẹ̀ jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ òun ló rẹ̀ tó fáìn ju ìyàwó ẹ̀ lọ tó lọ ń yọ kóòtì tó lọ ń fún lóyún ṣé o mọ̀ pé ìlú yẹn báyìí pàápàá báyìí ọkùnrin yẹn ó jẹ́ kó ń pa ni ó jẹ́ kó ń pa ọkùnrin yẹn ni òótọ́ ni mo sọ fún yín bẹ́ẹ̀ bá rántí mo sọ̀rọ̀ kan ní ọjọ́ kan ọ̀rọ̀ yìí tí mo lè fẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí mo mọ̀ pé ọ̀rọ̀ yìí máa lọ viral bó ṣe ọ̀rẹ́ máa lọ viral ni pé tẹ́ bá rántí
ọ̀rọ̀ Adédoyin ẹ ṣe gan my sister my sister ọlọ́pàá tó gba ìjù sọ́jà tó gba ìjù á dá fún ẹ my good sister God bless you ẹ máa rí ṣe ní àṣẹ Ọlọ́run ẹ máa rí ṣe bí ọ̀tá bá sọ pé òrìrí ṣe irọ́ náà pa nítorí pé Ọlọ́run ló dá ẹ Ọlọ́run tó lè dá ẹ kò ní fi ọ sílẹ̀ ní agbára Ọlọ́run bí ọ̀tá bá lé ẹ tó bá pé igba ìwọ ló máa borí wọn ẹ káàárọ̀ dédé o ẹ káàárọ̀ gbogbo ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá rántí ọ̀rọ̀ Adédoyin mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Adédoyin Adédoyin tó pa Timothy àbí Timothy tẹ́ ẹ bá rántí nígbà tí ọ̀rọ̀ ẹ leak lẹ́sẹ̀kẹsẹ̀ mo fẹ́ pé ká ẹ lọ sórí show mi fún ìbẹ̀rẹ̀ ẹ lọ sórí show mi láti ìbẹ̀rẹ̀ ẹ gbọ́ mo sọ̀rọ̀ kan ń bẹ̀ yẹn tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn mo sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Timothy yẹn mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Timothy yẹn pé mo ní Adédoyin mo ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ẹni tó bá pààyàn ó máa ń pa ni but ìdájọ́ tèmi nítorí wípé ìwọ ló pa èèyàn tí ò bá jẹ́ pé ìwọ pàápàá ló gbé ọ̀bẹ sí lọ́rùn tó dún bú ẹ̀ tó wà pẹ̀lú àwọn tó lè jẹ́ pé ó pa á mo ní irú ènìyàn bẹ́ẹ̀ yẹ dájọ́ tèmi ni wípé kàn pa á ẹ lọ wo show mi yẹn ẹ lọ wo show mi yẹn ti pẹ́ ń sìn nígbà tá kìíní Alhaji Hamzat tó ti ń ṣe show yẹn ni mo sọ̀rọ̀ yẹn wọn kò sọ wẹ́rẹ́ ni pé mo ní ẹni tó bá pa èèyàn because Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó bá fi ìdá pa èèyàn ìdá nìkan fi pa á mo sọ̀rọ̀ níjọ́ ẹ̀ mo ní ìdájọ́ mi ni wípé kán lọ yẹgi fún Akíndoyin tẹ́ ẹ bá rántí ọ̀rọ̀ yẹn mo sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn mi ò dẹ̀ wá dá sí mọ́ á dá fún ẹ o ìyá mi sọ́jà God bless you God bless you so much God bless you so much o ní ṣàṣetì ní agbára Ọlọ́run mo appreciate yín gan ni mo appreciate yín Ọlọ́run tí mò ń sìn pápá appreciate yín gbogbo tẹ́ wà ń bí ẹjọ́ torí tọlọ́run ẹ bá mi share show yìí ẹ ever dí mi ní time báyìí tí mo bọ́ sórí show gbogbo tẹ́ wà ń bí ẹ share ẹ bá mi share fún mi ẹjọ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mo sọ mo sọ̀rọ̀ ní ọjọ́ náà lọ́wọ́ pé mo ní ẹjọ́ torí tọlọ́run mo ní ẹ lọ yẹgi fún ìdájọ́ mi nìyẹn náà ọ̀rọ̀ yẹn ti lọ tó kúrò ń bẹ̀ yẹn ó wá di ọ̀rọ̀ Mohbad gbogbo ènìyàn ń sọ̀rọ̀ Mohbad ẹni tó ti fi orúkọ bọ́ yẹn fi make owó ó ti fi make owó ẹni tó lè jẹ́ pé orúkọ Mohbad ló ti fi jẹ́ èèyàn ó ti fi jẹ́ èèyàn èmi ò lè parọ́ fún yín nígbà tí ṣẹ́dí ọ̀rọ̀ tí mo ń sọ gẹ́lẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mo sọ ọjọ́ ẹ pé mo ní ọ̀rọ̀ Mohbad mo ní mo fẹ́ kí everybody kó jáwọ́ kúrò ní ọ̀rọ̀ Mohbad mo ní Mohbad he go fight for himself níwájú Jehovah nǹkan tí mo sọ nìyẹn mo ní Mohbad ó máa fight fún ara rẹ̀ mo ní gbogbo ẹni tó ń mú tìmọ́lé mo ní kẹ́ ẹ lọ yọ kúrò ẹ sọ fún nǹkan máa lọlé ẹ má béèlì wọn mo ní kọ́ máa lọlé mo sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn mo sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn mo ní ẹ fi Mohbad mo ní tẹ́ bá jẹ́ pé ẹ fẹ́ lọ sí ni ẹ filẹ̀ ẹ jẹ́ kí ọmọ yẹn kó lọ ẹ lọ sí mi ẹ lọ sí kẹfìlẹ̀ ẹ má sọ nǹkankan ẹ má sọ pé òkè o àfẹ́ judges fún Mohbad àbí kìnnì kan fún Mohbad mo ní ẹ filẹ̀ mo ní o máa fight ara ẹ̀ òun ló máa jà fún ara ẹ̀ ìgbà tí mo sọ̀rọ̀ báyìí ní kankan ò sọ̀rọ̀ mo ní okay ẹ jẹ́ ká máa wò àmọ́ nǹkan tẹ́ ẹ ń béèrè lórí ọ̀rọ̀ Mohbad wọn ò ní fún yín ìdí ni wípé nǹkan tó sọ̀rọ̀ àǹdí ọkùnrin yẹn ó ti pọ̀ jù àwọn èèyàn àwọn enemy tó sọ̀rọ̀ àǹdí ọkùnrin yẹn àwọn tó jẹ́ bí àwọn èèyàn ńláńlá tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ ó ti pọ̀ jù tí ẹ bá ní nǹkan kan tí ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ ṣe kí aka ẹ jáwọ́ kúrò ńbẹ̀ á dáa fún yìí o mo ní ẹ ṣe kí aka ẹ jáwọ́ kúrò ńbẹ̀ kẹ́ lọ sí kẹ́ everybody kó lọ dákẹ́ ẹ wo nǹkan tí ọkùnrin yẹn máa ṣe fúnra rẹ̀
nítorí pé ọmọ yẹn áńgẹ́lì ni ó dàbí ọlọ́run tó lè jẹ́ pé ó dá gbogbo wa nígbà tó wà láyé kò sẹ́nikẹ́ni tó mọ̀ wípé ọlọ́run ni nobody know ó dẹ̀ ṣe kínní yẹn ó wà láyé àwọn èèyàn wo ọ̀n tuntun sí lára ó ń ṣe gbogbo ẹ̀ fún un nígbà tó ọlọ́run fi wálẹ̀ tó lọ tán ni àwa mọ̀ pé lóòótọ́ àní ọlọ́run pé èèyàn kan gbà bíi lóòótọ́ tó jẹ́ ọlọ́run àmọ́ tẹ́lẹ̀ nígbà tó kọ́kọ́ dé àmọ́ wípé lóòótọ́ olùgbàlà ni we don't know but ó pẹ́ ká tó mọ̀ pé lóòótọ́ ẹni yìí olùgbàlà ni now ẹ gbọ́ nígbà tó ń sọ̀rọ̀ Mohbad níjọ́ náà tó ń gbogbo ń jà afẹ́ judges fún Mohbad o afẹ́ kìnnì kan fún Mohbad o ká lọ ṣe DNA ọmọ tó lè jẹ́ pé ó ṣe kìnnì kan ọmọ yẹn tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ dáadáa bọ́ yẹn ti sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ó ti sọ tẹ́ bá gbọ́ nígbà tó ń pẹ̀lú ìyàwó ẹ̀jà ó ní ẹ ti ń ṣe tipẹ́ o ó tó ohun yìí òun lè máa fi ṣe àríkọ́gbọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ó ní kìnìún dà báwo ni pé ó ní cellphone òun dà because gẹ́ yẹn ti sísì gbogbo cellphone ẹ̀ now WhatsApp ẹ̀ ó ti gbé lọ ìdí ni wípé iCloud wọ́n jọ máa ń share ẹ̀ ni wọ́n jọ share iCloud ni so everything tí gbogbo ènìyàn bá ń sọ tó bá ń sọ̀rọ̀ nípa ahùn mi tó bá ń sọ̀rọ̀ nípa ẹni tó bá ń ṣépè àbí nǹkan bẹ́ẹ̀ yẹn mo ti sọ fún iṣẹ́ ní bó ṣe Mohbad kú Mohbad ti mọ ohun tó pa ó dẹ̀ sọ pé wò ó dìgbà tó ń bá kú kó lè jẹ́ pé nǹkan tó gbé pamọ́ yìí ẹ bẹ̀rẹ̀ sí ní gbé síta ẹ máa ṣíà ẹ àmọ́ tó bá ṣíà ẹ ó ní ìyà wà fún ẹ ó ní ìjìyà wà fún ẹ ó sọ bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn mo dẹ̀ sọ ọ̀rọ̀ tí mo sọ ni pé mo ní ẹ fi everything lẹ̀ àjà fúnra àwọn èèyàn máa jà fúnra rẹ̀ àjà fúnra rẹ̀ ẹ kọ́lẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ẹ kọ́lẹ̀ bí ò bá rí bẹ́ẹ̀ màá ní ọlọ́run ò fi kíní ẹ̀ hàn mí nìyẹn títí dòní ẹtí ẹ ti ń gbọ́ ariwo tí àwọn èèyàn ń pa lórí online ṣé o gbọ́ o tún gbọ́ báyìí ẹ ní gbọ́ ó ṣòro ṣẹ́ni tálákà tó fẹ́ bá olówó jà ni ó máa jìyà ni tálákà tó fẹ́ bá olówó jà ó máa jìyà tálákà wo wọn á nà wọn á fìyà jẹ wọn á ṣe gbogbo ẹ̀ fún àmọ́ olówó kò ní kúrò nílé ẹ o a wà lórí bẹ́ẹ̀dì a máa wo tv báyìí ni a dẹ̀ máa rán èèyàn ẹ lọ́ọ́ fi yà jẹ́ fún mi wọ́n á lu àlùbẹ́ ìdílé tó dẹ̀ jẹ́ pé bóyá pé ó wà ní ìnira tó dẹ̀ jẹ́ pé ó wà nínú ọ̀fọ̀ àbí wàhálà yìí òun nìkan ṣe ló ṣe nǹkan kan fún èmi after that ní òru nǹkan kan lórí ẹ̀ because mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn n ò ní rí òtítọ́ ẹ̀ lè rí òtítọ́ ni mo sọ fún yín never ẹ lè rí òtítọ́ ẹ̀ because tí nǹkan bá ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ẹ̀bùn kan mo máa ń kọ́kọ́ gbàdúrà tí màá béèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé ọ̀rọ̀ yìí ṣó máa mú òtítọ́ jáde kí ló máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí tí ìdún kan bẹ́ẹ̀ ò bá jáde tí mo rí báyìí gbogbo ìtókù ẹ gbàgbé ẹ jọ jẹ́ kí everybody kó gbàgbé ẹ ìdí ni wípé ohun tó ṣẹlẹ̀ many people wọ́n ti mọ̀ àwọn èèyàn ti mọ̀ ibi tó ń lọ wọ́n ti mọ̀ kí Mohbad gangan fúnra rẹ̀ kó tó kú ọmọ tó lè jẹ́ pé gbogbo yín béèrè DNA ẹ jẹ́ ká lọ ṣe DNA o bí ẹ bá ṣe DNA èèyàn máa kú ni bí ẹ bá ṣe DNA kíní kan Mohbad ti mọ̀ gbogbo nǹkan ẹ̀ ó ti mọ̀ kó tó lọ ẹ máa ń sọ pé èèyàn kú ni èèyàn máa ń kú lóòótọ́ àmọ́ ohun kan ó máa ń padà wá jà á wá jà lórí ikú tó kú àwọn nǹkan ẹ̀ mo kàn fẹ́ sọ nǹkan kan fún yín lónìí àwọn nǹkan Mohbad tó bá wà lọ́wọ́ anybody ẹ lọ gbélẹ̀ àbí kẹ́ lọ donate ẹ̀ fún èèyàn ẹ lè gbà á àbí kẹ́ donate ẹ̀ fún èèyàn àbí kẹ́ kó fún àwọn ẹbí ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá gbé kòkòrò ojú tó sọ pé bóyá pé ẹ máa jókòó lé lórí ìyà ló kù fún yín Ọlọ́run mi ò ní kankan màá sọ̀rọ̀ ẹ̀ fún báyìí kẹ́ẹ̀dẹ̀ gbà bẹ́ẹ̀ n ò ní tèèyàn kankan mọ́lé nítorí ẹ o n ò ní pa èèyàn kankan nítorí Mohbad o n ò ní gbé èèyàn kan kó sọ pé òkè náà ó dìgbà tá a bá dúnbú ẹ ní gbọ́ yẹn nílùú Nàìjíríà yẹn èmo sọ bẹ́ẹ̀ fún yín because the way tí ọ̀rọ̀ ẹ̀ tán handle ẹ̀ ó burú jáì kò sẹ́nikẹ́ni kí gbogbo yín ẹ lọ jókòó àmọ́ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ni mo fẹ́ sọ
ọ̀rọ̀ yẹn kan tí mo fẹ́ sọ ni pé tó bá ṣe dáadáa ẹ make sure kẹ́ ṣe dáadáa, tó bá ṣe búburú máa continue, gbogbo ẹ̀ ló ní èrè. tó bá ń ṣe búburú máa ṣe lọ, gbogbo ẹ̀ ló ní èrè. àmọ́ tó bá ń ṣe dáadáa máa yí padà, ẹ máa ṣe dáadáa yín ṣòwò, nítorí pé ọjọ́ kan ń bọ̀ dáadáa yẹn mo sọ fún yín, dáadáa yẹn mo sọ fún yín ó nèrè púpọ̀ jù. gbogbo yín lè máa nèrè, gbogbo yín lè máa ní òrè gbà lọ́dọ̀ Ọlọ́run. èní yìí ó jẹ́ Sunday àkọ́kọ́ nínú ọdún 2024. Sunday àkọ́kọ́ nìyí. Make sure kó lọ sí church, tó bá lọ sí church make sure kó ṣe thanksgiving. ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣọ́ ẹ tó dẹ̀ bọ́ sínú ọdún tuntun. ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. wo ẹlòmíì wà tí ò mọ̀ fún yàn o, ẹlòmíì wà tí ò mọ̀ fún yàn nínú ọdún yìí. ẹ mọ̀ fún yàn, ẹ mọ̀ bó ṣe máa fún yàn nínú ọdún yìí. ẹ̀kọ́ kó mọ́ ẹ lára kẹ́dẹ̀ mọ̀ gbókè o. ìkejì mi ò rí nǹkan jẹ, ẹ jẹ́ kí n fún jẹ. òótọ́ ni mo sọ fún yín, tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ máa rí ayọ̀ gbà. gbogbo ipá tálẹ̀ máa rí ayọ̀ gbà nínú ọdún yìí. gbogbo ìtẹ́ ń wò mí tó fẹ́ fojú wò mí tó o dẹ̀ mọ̀ wípé lóòótọ́ ẹni yìí o ọ̀rọ̀ tó sọ ó tọ̀ sí ẹ. mo sọ fún ẹ ní òwúrọ̀ yìí wípé wo kẹ́ tó lo oṣù méjì àbí oṣù mẹ́ta nínú ọdún yìí, wo ayọ̀ tó máa rí, ayọ̀ tí ò retí rí, ayọ̀ yẹn ló máa bá pàdé ní àṣẹ Ọlọ́run. ẹ gbà bẹ́ẹ̀. ẹ ṣe gan. God bless you, God bless you so much, God bless you so much. ayọ̀ tí ẹ bá pàdé rí ni mo sọ o, ògo tí ò bá pàdé nínú ayé ẹ rí, àánú tí ò bá pàdé rí, àánú tó lè jẹ́ pé ó máa dé ayé ẹ tí ayé ẹ máa ní àyípadà, irú àánú bẹ́ẹ̀ ẹ máa bá pàdé. ẹ kọ́lẹ̀ bó ṣe mo sọ fún yìí. bí o bá ti ra mọ́tò ọdún yìí ẹ máa ra mọ́tò, tí o bá ti lọ́kọ ọdún yìí o máa lọ́kọ, tí o bá ti ní aya ọdún yìí o máa rí aya o, tí o bá ti ní fọkànbalẹ̀ ọdún yìí ẹ máa rí fọkànbalẹ̀, tí o bá ti rí àánú gbà ọdún yìí ẹ máa rí àánú gbà o. bí o bá ti kọ́lé nínú ọdún yìí ẹ máa bẹ̀rẹ̀ sí ní kọ́lé. ẹ rí nǹkan tó lè jẹ́ pé o máa ṣe tínú ẹ máa dùn, ẹ rí ayọ̀ tó o máa rí tínú ẹ máa dùn, tí ẹ máa mọ̀ pé lótìtọ́ àti òdodo á dáa fún ẹ. ẹ ṣeun gan o, ẹ ṣeun gan, ẹ ṣe gan, ẹ ṣe gan. Thank you so much. ìwọ nìkan ṣe ló máa fún mi all the time, all the time. Thank you so much. Thank you, thank you, thank you, thank you, thank you. mo ti gbàdúrà fún ẹ lẹ́ẹ̀kan wípé Ọlọ́run òun ló máa ń wò ní sàn. nínú ọdún yìí ìwọ ni ẹni àkọ́kọ́ tó fún mi ní nǹkan tó fún mi yìí. ìwọ ni ẹni àkọ́kọ́ tó fún mi ní nǹkan tó fún mi yìí. mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an. o ò ní rí àkóbá níbi iṣẹ́ ẹ o, àkóbá ò ní kó bá ẹ o. ohun tí o mọwọ́ tí o mọ ẹsẹ̀ ẹ ní bá pàdé o. ẹ jèrè ọmọ yín o, ẹ ní sìnkú ọmọ yín o. nígbà tí ayọ̀ ọmọ yín bá dé, ẹ jẹ́ ká dìde ìṣẹ́jú kan kò ní jẹ́ ìpín ẹ o. ní àṣẹ Ọlọ́run mo wà so much happy lórí nǹkan tó fún mi láàárọ̀ yìí. ohun tó fún mi láàárọ̀ yìí Ọlọ́run á fún ẹ ju èyí tó fún mi lọ ní agbára Ọlọ́run. èyí tó fún mi yìí Ọlọ́run tí mò ń sìn tí mò ń gbéga á fún ẹ ní èyí tó jù báyìí lọ. ògo gbogbo wa ló máa tàn, ayọ̀ gbogbo wa ló máa tàn, nítorí wípé òkè ni ọwọ́ afúnni ń gbé, ọwọ́ ẹ̀ máa lọ lókè ni, ọwọ́ ẹ̀ máa lọ lókè ni ní àṣẹ Ọlọ́run. ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi. èèyàn kan ló fún mi ní nǹkan tó ń fún mi ń sìn. mi ò lè parọ́ fún ẹ. mo ti níbẹ̀ tó ti pọ̀ rẹpẹtẹ. ìyí tí mo níbẹ̀ tó pọ̀ rẹpẹtẹ pàápàá báyìí nínú àwọn èèyàn tó fún mi náà rèé, àwọn tó ń fún mi ní star náà rèé. ẹ ṣé gan, thank you. so lórí ọ̀rọ̀ tí mo sọ fún yìí, nínú ọ̀sẹ̀ yìí gbogbo nǹkan tó lè jẹ́ wípé ó dàbí ṣùgbọ́n nínú ayé ẹ, ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi. èmi kò fẹ́ mọ́ látòní lọ. ọba tó wo ṣùgbọ́n ọjà bèsì wo ṣùgbọ́n ayé mi. kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé, ẹran àgùntàn ta ni mo gbà.
ta lẹni náà tó yọ mí lẹ́nu ogun ọ̀run bá mi wáṣẹ́ fún wọn. ẹ jẹ́ ń sọ fún yín o, ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run, ọ̀sẹ̀ àkọ́kọ́ rèé nínú ọdún tuntun yìí. Make sure ẹ lọ sí church, ẹ ṣe offering yín, thanksgiving, many things ló lè ṣe, many things. Ẹlòmíì pàápàá tó lè jẹ́ pé àbẹ̀rẹ̀ 2023 kò end ẹ̀ náà, ẹlòmíì ò dé dàjì, ẹlòmíì ò lóṣù kan nú ẹ̀, ẹlòmíì pàápàá báyìí gbogbo nǹkan tí a rí wọ̀nyí kì í ṣe pé bóyá ohun gbọ̀ngàn náà kò hùn. Lónìí wọ́n pè mí lónìí báyìí, èèyàn kan pè mí lónìí àbí àwọn èèyàn wa kan pè mí lónìí wípé bàbá kan tó lè jẹ́ pé wọ́n jọ ń gbélé ni ó dẹ̀ kú sínú ilé ẹ̀ lónìí. Ibi tó ń gbé ó kú sínú ilé ẹ̀ lónìí ní ìlú Amẹ́ríkà yẹn, ó kú síbẹ̀. Òótọ́ ni mo sọ fún yín, ó kú sínú ilé yẹn, ó kú sínú ilé yẹn. Ṣé ó ṣe búburú kan ni? Kò ṣe búburú kan, kì í ṣe pé ó ṣe búburú kan, kì í ṣe pé ó jẹ́ èèyàn kan tó rẹ̀ pé ó ṣe Ọlọ́run. Àmọ́ lónìí ń sìn báyìí ó ti di ẹni tí ò sí mọ́. Ọ̀sẹ̀ àkọ́kọ́ rèé o. Ẹni tí ò ní bá dé ọ̀sẹ̀ tó ń bọ̀ ó sì wà tó rìn káàkiri tó dẹ̀ mọ̀ wípé irú àmì bẹ́ẹ̀ wà lára òun. Kò mọ̀ wípé irú àmì bẹ́ẹ̀ wà lára òun. Wo àmì búburú tó wà lára yín, àmì ikú, àmì àìsàn tó bá wà lára yín, mo gbàdúrà fún ẹ, ó ti parẹ́, ẹ dẹ̀ ní bá pàdé mọ́. Àṣẹ ti gùn. Ẹ ṣeun gan o, thank you so much. So màá tún bá ìpàdé, ẹ bá mi share show yìí. Bye for now.